mo rí tó wọnú compound wa wá ń sìn. Daniel. Bọ̀bọ̀ àgbà PICKER tó máa ń ṣe skit lórí IG yẹn. Okay. Bọ̀bọ̀ tá like yẹn. Lórí Facebook nǹkan. Bọ̀bọ̀ tó máa ń kí ló máa ṣe ń bí? Ó kàn wá Ferrari náà ni Ọlọ́run ti rí bí tẹ́lẹ̀ nǹkan pé kí n jọ ṣé òun kọ́ lè ya picture no compound ṣé òun lè ṣe pa gan but then it's a free world. Àwọn guys yìí pẹ̀lú fake life olùsí tó máa ń live. Ó máa fi lé wáyà fótó náà á bọ́ sí gbòòrò àtúkò lòún nílẹ̀. Ó ti yẹ. Gbé mo kó mo dárò. Ó mọ̀ pé Ọlápọ̀ jẹ́ ọmọ tá a like tí mo dẹ̀ mọ̀ pé gbogbo àlà ń fọ́lù ẹ̀ ló jẹ́ kí n gbà. Ọmọ kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo aláìkí ọ̀bọ̀ ìlú òótọ́ náà bọ́ pé kó tiẹ̀ gbàláyè inú ilé rárá. Èyí tó ṣe yẹ kú díẹ̀ káàtó. Ìwọ ni kọ́kọ́ ló láìkí ọ̀bọ̀ yìí náà. Àwọn àgbàláyè wájú ilé ìgbà ó tún wá ń ya picture. Ó ń ya picture. Ọmọ kú díẹ̀ káàtó. Ọmọ báyìí ní sùúrù. Àgbàlejò ń bí báyìí náà. But kí ló ti gbogbo yín ẹ̀kan blame mi láti ẹ̀kan I don't understand. No talk like that, na. No talk like that, na. We lose guard unnecessarily, ni na. Bọ̀bọ̀ yẹn tari yóò balẹ̀. But gbogbo ala like bọ̀bọ̀ yìí náà. Kò matter pé gbogbo ala like here. The guy can do an. They take a meeting and Jonah they take a meeting. Oh. N sọ fún kí wọ́n dágbére wò tí ń lọ o. Yeah. Amadi wa kill you there. Nida. Irú rí crayfish wo ni wọ́n náà rí náà? Ṣé ọ̀rọ̀ yẹ kó dágbére fún mi ni? Ìwọ yóò lọ. Mo ti yàgò tó tán. Mo fẹ́ máa lọ. Tiẹ̀ máa yẹ ni. Tiẹ̀ máa yẹ pátápátá kurukutu. Tó bá mú fún mẹ́ kẹ́lẹ́ àgbé ẹ̀ ni. Jonah relax. See ya now. Abeg. Okay, wetin you wan do now? Kò sí nǹkan tó fẹ́ ṣe kò ní choice ó ti rí wa tó ń sìn. Ó máa darapọ̀ mọ́ wa ní ò ní choice. Ẹ jọ irú iṣẹ́ ẹsẹ̀ ṣe kẹ́sọ̀ fún kí n tà á pọ̀ wọ́n wẹ́. No go better for you. Torí sùtánà lọ́rùn wa ni. Àjọ pólísì lójú ẹ̀. Bíríbírí olórí burúkú wo ló ń bèrè? Ṣé o rí ni? O rí stainless ya? À ń pa ìyá ìdánù ní wa. Jonah take am easy kò ní choice ọmọ bá ṣòro àwọn tó ń wo yìí tó bá sọ pé ò ní darapọ̀ mọ́ wa lẹ́yìn tó ti rí wa tán ó ti yẹ wọ́n máa ṣe báyìí fún ẹni o. Ọmọ. Ẹni tí ẹ bá fẹ́ sọ gbé mi máa kó bí. O ti darapọ̀ mọ́ wa dìde kó